ẹkún o ìwọ náà ṣòwò jèrè lọ́dún yìí dàbọ̀ mọ́ sọlẹ́ o ọjà yọ bá ń tà iṣẹ́ yọ bá ń ṣe iṣẹ́ òjò ẹ yóò mú oúnjẹ kò ọ́ mọ̀ tíjú rẹ o pàtẹ́rẹ lérí gẹ́gẹ́gẹ́ báyìí ni pàtẹ́rẹ lérí social media lé ojú ayé ni pàtẹ́ ọjà yọ bá ń tà mọ̀ wojú ń tì mí èfẹ́ kán mọ̀ wí bọ́sikọ̀rọ̀ nù ń tà èfẹ́ kán mọ̀ wí èédú nù ń tà èfẹ́ kán mọ̀ wí yẹntì nù ń tà èmi ló ṣe àtàjèrè lẹ́nì kọ̀ọ̀kan rẹ̀ tà lọ́dún ìlágbára ọlọ́run o bó ṣe ṣe ọwọ́ náà lọ́ ń ṣe ni pàtẹ́rẹ lérí polówó ara ẹ níbikíbi yọ bá rà mọ̀ wí èfẹ́ kán mọ̀ wí fọ̀tó ni mí èfẹ́ kán mọ̀ wí télọ̀ ni mí èmi ló ṣe wá ìmọ̀ kún ìmọ̀ bí sẹ́ẹ̀ bá ti dán ọ lójú polówó ara ẹ níbikíbi yọ bá rà ọmọ wá ìmọ̀ kún ìmọ̀ ibi ìyáyé bá ti yí sí lọ tí mo bá rán yí sí èsè wí kọ lọlé gbowó kọ mú sí ṣọ́ọ̀bù kẹrosínì ṣé gbogbo ayé lókù yóò lọ kẹrosínì mọ́ lọ ìkún ìyáyé bá ti ń lò lọ èwo ni kọ́ ọmọ ta èyí mo sáà ń wí lọ́rọ̀ kan ni wí mọ́rú ọjà yọ̀ ọ́ tà lọ́dún yìí o mọ́rú okòwò yọ̀ ọ́ ṣe ibi ìyáyé bá ti yí sí ni kọ́ ọmọ bá rán yí sí yọ̀bá à ń tà mọ́ ti jú rẹ polówó rẹ lérí gẹ́gẹ́gẹ́ ọpolówó ara ẹ wí tò yìí mò ń tà rè o èmi gẹ́gẹ́ bí ọnìkan lọ yìí alága àjòkó ni alága àdúró ni ẹ pè mí o iṣẹ́ yìí mò ń ṣe nù o ẹ hàn fẹ́ ṣe ayẹyẹ ọjọ́ ìbí ni birthday surprise ni birthday chant ni ẹ pè mí kí n bá yín ṣe ká bá lọ́yọ̀yọ̀ ní tira o ayọ̀rẹ́ ìmọ̀ ní dìbàjẹ́ lọ́dún ìlágbára ọlọ́run o bó ṣe léde òyìnbó ni bó ṣe léde yorùbá ni bó tiẹ̀ tí á ṣèdè ìgbóònà ni ọlọ́run mọ̀ múra ṣe yinú yín édùn ni àwí èèyàn kan lọ́dún yóò kọjá ló hàn á pè mí èyí ẹ̀ ṣe léde ra ló bá rí kí n á kí n fún ọjọ́ ìbí o bá wí ó yá o ó bá di ògọ̀gọ̀ ó di eyẹ èfó òde jésù èfí ìpèpè pònà ọ̀gẹ́nẹ́ fìbí òfin wọ́n mẹ́ ọ̀gẹ́nẹ́ pàrọ̀ mẹ́ pé nu ẹ ti ń dẹtílẹ̀ ju àtàjèrè látàlágbára ọlọ́run bí mo mọ̀ sí kọ́ gbogbo ẹ mọ̀ nù o ẹ ṣeun o àrádé tàtàjèrè o ẹ polówó ọjà yín dáadáa o.